Kábíyèsí Olódùmarè, mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí bàbá wa babaláwo Kìnìún Ọ̀rúnmìlà sọ. pé kí n wo fáwọn náà ọbẹ̀ dú ẹ wo líǹkì yìí ẹ yẹ bó ṣe gbogbo ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ kó àṣẹṣẹ lọ́wọ́ sí i sọ́tọ̀nà bẹ́ẹ̀ àwọn amòfin tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí rẹ̀ àtàwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ìgbé ti wà. Mo fẹ́ fi àkókò yìí sọ fún wa ní pé à ń ṣe August 20 gbogbo àgbáyé ní ṣe tá a mọ̀ sí ọdún kékeré àwọn oníṣẹ̀ṣe a máa ń pè ní ìṣẹ̀ṣe dé ẹnìkan kọ ariwo kálukú ń ṣe tiẹ̀ ní ìletò rẹ̀ a sì ti ń ṣe Kwara State kì í ṣàkọ́kọ́ ni ṣùgbọ́n báwo ló ṣe wá yá tí ó wá tó àkókò yìí táwa ipá wọn kan wá kóra wọn jọ wọn láwọn ń bọ̀ wá sí Kwara State láti wá gbìyànjú wá sí ọdún ìṣẹ̀ṣe yẹn láì bùn wá gbọ́ tó gbọ́n bá bùn wá gbọ́ sọ fún yín pé tó bá àfẹ́ tẹ bá bùn wá gbọ́ sọ fún yín pé àfẹ́ torí pé ẹ̀sìn tá a gbé lọ́wọ́ ẹ̀sìn àlàáfíà ni ìlú Ìlọrin pápá jùlọ Kwara State lápapọ̀ àlàáfíà ni tẹ bá ń pè kan ní state of harmony tẹ bá tún rí pé àlàáfíà ni wọ́n ń ròyìn nípa rẹ̀ kò wá ní jásí pé tó pẹ́ ẹ̀sìn tá a gbé tó jẹ́sẹ̀ àlàáfíà yẹn káwá jásí pé àpàdà á máa wá ọ̀dàlúrú àbí tàbí jẹ́ kó mi àlàáfíà yẹn tó. nípa wípé àwọn ò wá àlejò kankan ní ìpínlẹ̀ Kwara, ní tí wọ́n ń sọ láàrin yẹn ni wípé àlàáfíà làwọn ń gbé nípínlẹ̀ Kwara, pé state of harmony nípínlẹ̀ Kwara, pé àlàáfíà ni àwọn ń gbé. ní tí wọ́n fẹ́ dá sílẹ̀ yẹn gan ni pé ìpínlẹ̀ Kwara ẹ̀yin oníṣẹ̀ṣe àtẹ̀yin mùsùlùmí ẹ gbé lálàáfíà o, ẹ gbé lálàáfíà. ṣùgbọ́n tó jẹ́ kí n sọ̀rọ̀ kí n wá dá sọ̀rọ̀ yìí ni pé wọ́n ti ń fojú àwa oníṣẹ̀ṣe táwọn pé àtàwọn ọmọ Yorùbá táwọn pé ìpínlẹ̀ Kwara ẹ̀yin yẹ kí wọ́n lè sọdún lófin lábẹ́ òfin Nàìjíríà. ní tíjọba sọ ní tó fi sọ ní wípé kò sí tó kárùkù sí lè sọdún rẹ̀, bí mùsùlùmí sọdún rẹ̀, tí kìrìsìtẹ́nì sọdún rẹ̀, onígbàgbọ́ sọdún rẹ̀, kò yẹ kọ́dún ẹnìyàn kan kó disturb ẹnìyàn kan. èyí tí ó ń kálukú wò ní pé títí mílẹ̀ sí ìjẹ́lẹ̀ Yorùbá kó tẹ̀ àbẹ́jẹ́lẹ̀ Yorùbá gan tó ti wà ní Nàìjíríà ó yẹ kó kálukú lè sọdún nígbà tó wù ú. ní tí ó gba àwọn ìdíje sínú pé ó yá ẹjẹ́ àsọdún ìpínlẹ̀ Kwara. mo ò sì sẹ́ mọ́ ṣe ọdún ìṣẹ̀ṣe yìí ní ìpínlẹ̀ Kwara, mo ò sẹ́ mọ́ ṣe. ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn ọba Ògbóni tìpínlẹ̀ Kwara, àwọn on 20 August náà máa ṣe òṣèlú máa ṣe ọdún ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Kwara. ṣùgbọ́n ìwà láti bú babaláwo kàbí láti sọ̀rọ̀ kan, ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ yànnà náà ni pé ìpínlẹ̀ àlàáfíà nípínlẹ̀ Kwara wípé ká má domi àlàáfíà rú. bàbá Kìnìún Ọ̀rúnmìlà tó wá sọ̀rọ̀ yìí gan, babaláwo tó sọ̀rọ̀ yìí kí ẹ bóyá àwọn àlàáfíà kan ni wọ́n bẹ̀rù, àbáfà ló dẹ́rù bà wọ́n. ṣùgbọ́n ibi tó yẹ ká ti sọ̀rọ̀ tábà yìí sọ̀rọ̀ wàhálà ó padà ṣẹlẹ̀, irú tí ó padà mọ́ ṣẹlẹ̀ ni. àwọn ọlọ́pàá gangan ló pe ọba Ẹ̀dú wípé Kìnìún Ọ̀rúnmìlà wọ́n lè fẹ́ dá lùrú. ṣùgbọ́n lọ́tà ẹ̀ka ti sọ̀rọ̀ yìí níjẹ́ táwọn ọlọ́pàá pe àtàwọn àáfàá àtàwọn oníṣẹ̀ṣe sí station. wọ́n tẹ́mi ká òyìn bẹ́ẹ̀ tó lè mú ìrọ̀rùn wá òun níbi oṣù pé àwọn òṣèṣe tá a bá fẹ́ gbé ìgbà fẹ́ ṣe kankan níbi odò ẹnìkan ká lọ gba ìyọ̀ǹda tí wọ́n bá fún wa ní orí ọ̀fẹ́. sẹ́gbọ́n táwọn ọlọ́pàá wíjọ náà ìjọ yẹn ló yẹ kí làwọn pàápàá láwọn fẹ́ wàhálà. ìjọ yẹn lè káwọ bàbá yìí ò ti sọ wípé tí wọ́n bá lè mọ̀ ṣe ọdún iléyá tẹ́sí invite àwọn èèyàn wá láti Amẹ́ríkà wá ṣọdún iléyá, àwọn èèyàn wá láti London wá ṣe iléyá, èèyàn wá láti Èkó wá ṣe iléyá tó jẹ́ àwọn fellow Muslim wọn. àgbáyé lẹ́kún sọ pé lábẹ́ òfin Nàìjíríà ó yẹ káwa náà lè fẹ́ sọdún ìṣẹ̀ṣe ká sì invite àwọn èèyàn wá. ṣé ìdàlúrú ni pé èèyàn ń ṣe ọdún ni tí wọ́n máa ń ṣe iléyá tí wọ́n máa ń dàlúrú ni. ṣùgbọ́n àwọn àáfàá gan ti ibi tí wọ́n lọ àwọn ọlọ́pàá mọ̀, ibi táwọn ọlọ́pàá lọ àwọn àáfàá mọ̀ wọ́n jọ mọ́wọ́ ara wọn ni. èyí tí wọ́n sọ dàlẹ́ èyí tí wọ́n sọ tí wọ́n sì kó lórí ẹ̀ ni pé ilẹ̀ Kwara ilẹ̀ Emirate ni ẹ lè sọ fún ìṣẹ̀ṣe yẹn kan bẹ́ẹ̀, ẹ lè gbà àwọn àlejò oníṣẹ̀ṣe kankan níbẹ̀ dé pé àmọ́ pọ̀ ṣe ọdún ìṣẹ̀ṣe àti station lẹ́ẹ̀ka ti yanjú ẹ̀. àìyanjú ẹ̀ láti station ló fà á tí àwọn ọlọ́pàá fi ń pe bàbá Kìnìún Ọ̀rúnmìlà pé wípé wọ́n mọ́ dàlú o, pípé wọ́n ti ń gbé kí pé wọ́n fẹ́ wá sọdún o. tí ẹ bá ń ṣe ọdún nípínlẹ̀ Kwara tí àwọn aráàlú mi bá fẹ́ wá bá yín ṣe ọdún, èyí ló túmọ̀ sí pé wọ́n fẹ́ da ìlú yín rú. torí ẹ wá sọ wípé àlàáfíà lè gbélé Kwara, ibi tí mo fẹ́ sọ̀rọ̀ gan nìyẹn, agbọ́dọ̀ ibi tí mo lọ látàwọn nìyẹn. àlàáfíà lè gbélé ọkùnrin Kwara
state of harmony ni o bára yín já o ẹ̀sìn àlàáfíà lẹ́yìn náà gbé dání o àwọn kò sí àlàáfíà lẹ́yìn babaláwo gbé dání ìyẹn ọkọ bẹ̀rẹ̀ story Kwara 13 dàrúbọ̀ ó kú ọwọ́ mi nígbà tí odò kan ní Ìlọrin ní Kwara State yìí mẹ́rin náà ni tí wọ́n lé ìyá kan tí àwọn ẹgbẹ́ àfọ̀ṣẹ̀ṣẹ̀ gbéra tí wọ́n wá síbẹ̀ tí wọ́n bá yín yanjú àwọn ìfàjẹjáde fá àwọn àgbà àfọ̀ṣẹ̀ṣẹ̀ gbogbo wọn wà bẹ́ẹ̀ jọ́nà tó ṣe fídíò pé kí ló dé tí wọ́n lé ìyá yìí kí ló tán lé ìyá yìí kí ló tán ṣe gbá tán ṣàwo ṣé ẹ ti gbàgbé táwọn ṣẹ̀ṣẹ̀ gbéra ń gbà yẹn ẹlẹ́làfíà lè gbé lẹ́gbẹ̀ẹ́ Kwara wọ́n ní ìyá yẹn lára ìyá kejì ìyá ìlú Àfọ̀n káàkiri lọ interview ní Temple Ọbàtálá lọ ní Ifẹ̀ tó gbé ilé ó gbéyàwó àfà bẹ́ẹ̀ ni tó sọ̀dá bulẹ̀ ìyàwó àfà jíṣẹ́ fún wa. kò sẹ́ni tó lè dí omi lọ́nà pé kó má kọjá àfẹ́ni tí wọ́n bá lọ sí bẹ́ẹ̀ ni obìnrin tó jọkùnrin lọ nìyá mi. ṣé Jésù ti bọ̀kún báyìí ṣé bọ́mọ ìyá wa ni inú òòsà kí là ń gbé ká ń gbin ànábì náà tún bá tiẹ̀ olóhùn ní Ṣàngó lóhùn lọ́nà wo ó ní àgbò tí Ṣàngó jẹ́ ó ṣe bóun ló ń gbà. ọmọ Ìlọrin lèmi o ọmọ bíbí inú ìlú Ìlọrin lèmi ọmọ Ìlọrin ni mí gẹ́gẹ́ mo ṣe ń jọ́ kínní àná ilé epo ní Dàda ibẹ̀ nílé bàbá mi ilé ọ̀gá ńlá ibẹ̀ nílé bàbá ìyá mi. wọn ò sì lè lé yípo ń bẹ̀. wọn ò sì lè lé mi. wọn ò tó bẹ́ẹ̀ kò nǹkan kan ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin tí wọ́n sọ wípé àwọn aláàfáà wípé wọ́n lọ bá Yọ̀sùn wọ́n lérí mọ́ Yọ̀sùn wọ́n láwọn ò sì gbá wọ́n láwọn ò sàwọ́ wọ́n láwọn sì fi gbára bá àṣàsùn Yọ̀sùn ọ̀hún náà lágbé wálẹ̀ yìí èèyàn wò lójú mo máa wò ràn yín yìí. ìyá mi ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè sọ bí ìtàn náà ṣe ṣẹlẹ̀. ìyá tí tó wá láti Àbújá yẹ́ ẹ wá láti Àbújá ló wá sọdún nílùú yẹn láláwọn ò lè jẹ́ ó sọdún tí a sọ wípé omi ń gbéyàwó tí ẹ̀mí ń gbéyàwó àfà létí omi táwọn sọ pé irọ́ o àwọn ò ní sí owó sọdún o tán gbógun tìyá yẹn náà tá a padà lọ sí Ìlọrin tá a lọ pa náà yẹn náà tí wọ́n lé ya yẹn kú o mo fẹ́ mọ clear lẹ́yọ̀ kan ni pé àlàáfíà lẹ́ ń gbé papọ̀ nílùú Ìlọrin ni mo fẹ́ clear o wípé Ìlọrin kò state of harmony ni àlàáfíà lẹ́ ń gbé papọ̀ ní tòótọ́ ìyá ọlọ́sùn tó ti jáde ọ̀fíìsẹ́ǹtì yìí tí àwọn àáfà àkúrà wọn jọ ẹni ẹlẹ́ni fẹ́ sọdún ṣé ọdún ìṣẹ̀ṣẹ̀ ni pírọ̀mù tí àwọn pípù yìí ní ni ẹni ẹlẹ́ni fẹ́ sọdún bá àáfà àkúrà wọn lọ lé lẹ́nu àwọn àáfà yẹn kọ́kọ́ lọ wọn ò bá ya yẹn wọn bọ́ ọmọ wọn tún wá pa àlọ́ bá yẹn náà àfẹ́kẹ́ sọdún wọn pa àlọ́ bá yẹn fídíò yẹn náà máa rí bí wọ́n sọ pé wọ́n ní ẹ̀mí àwọn ló sọ pé gbogbo Emirates márùn-ún àwọn gbọ́dọ̀ oníṣẹ̀ṣe kankan kó sọdún bẹ́ẹ̀ ìyá yìí ló mọ̀ padà sọdún ọbẹ̀ ẹ̀dú àlàáfíà lè gbélé Kwara ẹ̀yin lẹ́sọ bẹ́ẹ̀ o fọlọ́n ṣẹlẹ̀ yìnbọn láti bu yóò ìwà bí mo láti sọ̀rọ̀ orí tí mo fẹ́ kẹ́yìn kó mo kéèké láyé ẹni pé wọ́n ti má àwọn oníṣẹ̀ṣe yòókù káàkiri àgbáyé táwọn sọ pé òfin Nàìjíríà ní kó kálukú sọdún bó ṣe wù wọ́n ti mọ aláṣẹ jù bí ẹni pàfẹ́ láàrin irú ni sẹ́jọ́ tàwa sí lọ ni sáà kálà dání ni sáà múmọ̀ dání ni sáà kó jàtùkú dání ni ẹ̀ṣẹ̀ wá ní kí aráàlú mi wá bá yín sọdún kẹgbà lálejò tí mùsùlùmí alẹ́ mọ́ gbà wọn mùsùlùmí láti inú mi lálejò láti sọdún tó kálukú gbà wọn yẹ̀yẹ́ láti sọdún tààrà alóṣẹ̀ṣe tààrà sọ pé ẹfẹ́ gbà lálejò láti bá yín sọdún nípínlẹ̀ Kwara ṣé n tí ò dáa ni ṣùgbọ́n ibi tí mò ń jọdún náà ni pé àlàáfíà lẹ́ ń gbé nípínlẹ̀ Kwara wípé mo ò ìfọ́ọ̀mù yín ẹnìkan ò lè wá láti ibìkan kó wá lọ gbáyàn lójúmọ́lé. báwo ni ìgbésẹ̀ bí a ṣe kà kùn fèrè jáde kẹ́ ẹ mọ́ sọ pé ẹ fẹ́ lọ gbáyàn létí nílùú rẹ̀ láì sí pé ẹ gbà yọ̀ǹda ọ̀rọ̀ yìí rùn. ìtumọ̀ ìyẹn fẹ́ mọ túmọ̀ sí bí ẹni pé ẹ̀yin kan ti rí wa bí ẹni pé táwọn ìlú ìbá wa wọ́n fẹ́ wá jà ní. mo ní mo bí sísímà yẹn tí ọbẹ̀ rí sọ pé bí wàá sọ́yà máa gbẹ̀yàn lójúmọ́lé. màá sì wá múlò ẹ̀ náà wá ṣe é pé níjọ́ tí wọ́n lọ sífẹ̀ náà tí wọ́n lọ ààfin Ọ̀nìrìṣà bàbá kábíyèsí tá a lọ jà fitafita pé ẹ ṣe mọ sọ̀kò sáàfin kábíyèsí ẹ sì mọ dábẹ̀rú ìjọ kejì tí mo gbọ́ mo dìde mo gbé pé orírun ti wá nù ìjà gbọ́ mo Yorùbá lélẹ́yìí tá a ti fà lọ ọlọ́run ti wá sí àbẹ̀rẹ̀ yẹn kan jà nígbà tí kábíyèsí padà sọ̀rọ̀
kábíyèsí padà bú gbogbo wa ní pé ọba lẹ́sù ọ̀rọ̀ wa lè dọ́fẹ́ tá a bá ti gbé báyìí táwọn Yorùbá ti gbé báyìí pé kí ni ìyẹn jẹ ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ láàlú tá a gbé lórí láti padà fà ìjà gún wa lá ìyá mi kábíyèsí sọ yí pé ẹ̀yin fẹ́ pé àwọn kábíyèsí ló sọ àwọn ò ní ẹ̀sìn náà kábíyèsí sọ pé kọ́ṣọ̀ lá ní kábíyèsí lálẹ́sìn èwo ni àìtójú kọ́lá àjẹbọ̀ kábíyèsí ló sọ pé àlẹ́sìn kọ́ṣọ̀ lá ní kí ni yẹn ń dùn mí ló ń jẹ́ kẹ́lẹ́ yìí náà mọ́ dùn mí kì í yá mi wá láti máa sọ̀rọ̀ sí yẹn mi ò fẹ́ mi ìṣẹ̀lẹ̀ mi lè sọ pé irọ́ tó pé mo nífẹ̀ẹ́ ṣe gan irú eléyìí ló tún wá ṣẹlẹ̀ yìí tẹ́ bá fẹ́ sọ fáwọn oníṣẹ̀ṣe wípé ẹ gbàlejò kìí ṣe orí mídíà lẹ́ ti sọ kìí gbáyé lẹ́sọ fún bẹ́ẹ̀ èmi ni ọbẹ̀ ìdúpínlẹ̀ Kwara wọn àgbàlejò kẹsàn gbogbo ayé lẹ́ ti sọ àwọn oníṣẹ̀ṣe náà lẹ́pẹ̀ kọ́rọ̀ pé nígbà tí mo dáfá mo dá ìwòrìwẹ́ rẹ̀ ẹ̀yin babaláwo ẹjọ́ tó yọ lọ kí ni yìí wọ́n ti fẹ́ mọ́ abẹ́ aláṣejù wọ́n ti fẹ́ mọ́ abẹ́ ni pé à ń bára wa jà ẹ dákun ẹ bá má jẹ́ ká gbàlejò kákànrà káwàtà kan jó ń ṣẹ̀ṣe Kwara ẹ bá kàn jẹ́ ká rárá ṣe ká má gbàlejò oníṣẹ̀ṣe láti ìlú mi tó dáwọn ọlọ́pàá fẹ́ mọ́ aláṣejù nítorí àwọn oníṣẹ̀ṣe lẹ́pẹ̀ ní abẹ́nú láti wọ́n ọmọ wa sọ ní gbàgbà pé àìgbàlejò nígbà tí gbogbo ipá táwọn oníṣẹ̀ṣe káàkiri gbogbo láyé tí ó gbọ́ mọ́ Yorùbá káàkiri gbogbo láyé tí wọ́n ń sà nígbà pé ẹ̀kẹ́ kéyà táwọn ni ó kọ́ láyé sí ń bàjẹ́ nígbà pé ẹ̀ńbẹ́ mọ̀ àwọn àfà ni mo sì mi sí mo mọ̀ nínú mi tó kí n sọ̀rọ̀ láti ìbàyìn jẹ́ ẹ̀bẹ̀rù àfà ṣùgbọ́n ọ̀rọ̀ tá ti rọ́ mọ́ alẹ́ tí ní tẹ̀sán jọ sí ọ̀tá ti mú alẹ́ tí tẹ̀sán jọ sí wípé ibi tẹ́ ká sọ pé ṣe bó fi sọ pé kó kálukú sẹ́sìn bó ṣe wù òun yẹn lẹ́ka sí tẹ̀sán jọ sí wípé tí mùsùlùmí bá lè ṣe ọdún tiẹ̀ tí kìí sọdún tiẹ̀ ó yẹ kó sọ̀ sínú lọ sọdún tiẹ̀ tẹ̀sán yẹn lẹ́ka ti yẹjú ẹ̀ àwọn ọlọ́pàá ló wá ń sọ fún ọbẹ̀ ẹ̀dú gan pé wọ́n náà ti fẹ́ bá dà lùrú lọ́bẹ̀ ẹ̀dú ní kìnnìún náà la fi jáde ṣe fídíò kẹ́bẹ́ àwọn àfáà gan torí pé àwọn ọlọ́pàá náà wọ́n ti rí bí ẹni pé àti ẹ̀jàmọ̀ ẹ̀kan ara ẹ̀kẹ̀fẹ̀ bá dà lùrú ni bó ṣe rí nìyẹn ẹ̀jàmọ̀ ẹ̀kẹ̀fẹ̀ bá dà lùrú ni ta ni àwọn àfáà tó nílùú eléyìí bẹ́ ṣe ń wò nìyẹn tí ì bá ṣe bẹ́ẹ̀ ni kí ló fẹ́ mú ìmọ̀tẹ̀ rẹ̀ kí ló fẹ́ mọ́lọ́pàá láti gbé sọ̀rọ̀ síbi tó wà pé ẹ wá ó ká kúlẹ̀ sọdún ẹ̀ tẹ́ẹ̀bá ti fi ní dáwà lálẹ́ ìsàlẹ̀ mọ́ sọdún kí n gba tẹ́ǹtì kí n pa màálù kí n ṣe gbogbo ẹ̀ kí n pa àwọn èèyàn kí n ti wá gbé dáwà lálẹ́ níbi ọdún mi tó ṣeé ṣe ni ẹ wá láàfíà lẹ́bàrá yín gbé nípínlẹ̀ Kwara ẹ bá yín gbégbé àlàáfíà o ẹ gbá yín gbégbé àlàáfíà o nípa pé ìtìbára yín gbégbé àlàáfíà nígbà tó kó lórí obìnrin yẹn tí wọ́n tó fẹ́ sọdún tẹ́yìn padà zónù ọdún rẹ̀ sí Èkó tí ò tó ṣe mọ́ ìgbé àlàáfíà àwọn ọmọ kan wọ́n gbé mọ́rúwá lọ sí tí omi gbogbo ìlú yẹn ló wà lẹ́ o àwọn ẹgbẹ́ mọ́rúwá lọ sí tí omi wọ́n ń bọ omi báyìí àwọn àfáà tó wá kó wọ́n lọ wọ́n láwọn mọ̀lẹ́wọ̀n lókùúta o ẹ̀kú jáde kó ń bí omi ṣe ẹ̀gbọ́n ni ṣé wọ́n tó wà ní omi o ṣé ṣe ń du ọ ni títí ẹni wá mẹ́yẹ ṣé wà ní omi ṣé ó sì ń du ọ ni ẹ kó mẹ́ẹ̀ àfẹ́ Ọ̀ṣun nílẹ̀ yìí àfẹ́ kíníkan kìnnìún ọ̀rùn mi là bàbá mi ṣé gbé àlàáfíà nu ṣé tó fámọ́nì tọ́tí fara ní ẹ̀yìn kan tọ́tí ní ẹ̀yìn kan ẹ sì pé pàtẹ́ lọ sí station ẹ̀yìn náà sọ̀rọ̀ kan ẹ sọ̀rọ̀ kí pàtẹ́ lọ sí yẹn pé ọ̀rọ̀ Ìlọrin ní ipa àwọn àfáànà ló lẹ́yìn gangan wọ́n nínú ìlú náà fi lẹ́yìn lọ síbi tẹ́ wáyé kìnnìún ọ̀rùn mi là àlàáfíà lè fi bára yín gbé náà lẹ́yìn kó ònú ìlú náà lẹ́yìn lọ sẹ́yìn odi sálàáfíà lè fi máa yín gbé àlàáfíà lè fi bára yín gbé tòótọ́ àlàáfíà tí wọ́n ní kó fẹ́ yẹ ẹ̀yìn jẹ́ àlàáfíà táwọn tí wọ́n àwọn lálàáfíà wọ́n á fẹ́ mọ ìyẹn yín jẹ́ àlàáfíà lè ń bára yín gbé ẹ̀yin fúnra yín tó wá gbéra gẹ́gẹ́ bí àgbàlagbà babaláwo ẹ fẹ́ lọ ṣàkóso létí omi ẹ̀yin bàbá mi kí ló kọ abáyé adífálà ifá oríṣi ológo kí ló kọ gbogbo yín ẹ wá lọ nígbà tí wọ́n wá débẹ̀ wọ́n tún wá láti lọ pẹ̀tù sí àwọ̀ pé wọ́n sọ pé wọ́n á sí pèlè di omi tí ó yẹ kìnìkan
àwọn àfáà tó kó pankẹ́rẹ́ wa lọ sínú mọ́tò wa wọ́n tún wá kayín méjì omi wá kẹ́yìn gangan méjì omi níjọ́ yẹn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mẹ́jọ níjọ́ yẹn ó tún bí àwọn oníṣẹ̀ṣẹ̀ kan nú bọ̀tà wa mọ̀ pé kìí ṣe pé bóyá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ̀mí ni ẹ̀ ṣùgbọ́n torí pé pankẹ́rẹ́ pọ̀ ní mọ́tò ní tí wọ́n fẹ́ kẹ́ ẹ sọ lẹ́sọ àwa tó kọ́ bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn yóò kẹ́sẹ̀ pé bóyá ẹ̀bẹ̀rù wọn ṣùgbọ́n torí táwọn èèyàn sọ ń jọ yẹn ipe ẹ sọ ni pé wọ́n sọ pé àìmọ̀ àwọn ọlọ́sùn rí ipe dẹ̀ ní àwọn ọ̀bọ omi o ọlọ́run là ń bọ̀ o mo tó bí àwọn èèyàn tán sọ́njọ́ yẹn nìyẹn. àwa gẹ́gẹ́ bí ẹnìkan a gbọ́dọ̀ sọ pé a fẹ́ bọ̀ nǹkan mí ìtọ́kọjú ọlọ́run nìkan ìyá gbọ́dọ̀. Allahu Akbar. ẹ̀rí sì wálẹ̀ fún tí Olódùmarè sọ gẹ́gẹ́ bí ọ̀dọ̀ tiwa ṣùgbọ́n gbàtà wa rán àkàtà báwọn ń bọ̀ wá bodò sáwọn tí ń bodò yìí ǹjẹ́ sẹ́lẹ̀ sì wà ní wọn àwọn ilé ìfẹ́ máa bọ̀ wá lẹ́kọ̀ọ́. Olódùmarè sọ báyìí nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ ìbánidàbá dé ògùn dábò ó gbè sílẹ̀ oní ọmọ wa fẹ́ jẹ ọmọ wa fẹ́ mọ́ wa sì sí òde yàrá ẹ̀fọ́ Olódùmarè àgọ̀tún ọba sọ̀rọ̀ kalẹ̀ kò sí tọ́lọ́wọ́ ọba ò lè ṣe tọ́ba sójú àsọ̀dá amúkàbí òtútù àsìkà gẹ́gẹ́ bí ọyẹ́ kò sí tọ́lọ́wọ́ iṣẹ́ ọlọ́run bá ga jù èèyàn lọ bọ́ọ̀lù àǹkọ́sọ́ àgbẹ̀tọ̀ pé wọ́n wá sọ̀dọ̀ di ọlọ́run agbọ́dọ̀ gbìyànjú láti wá kílẹ̀ àgbẹ̀tọ̀ pé owó odò yóò ẹnìkan kọ̀ àwọn tí bá ń bọ̀ ní kọ̀ọ̀kan yóò ṣe ẹnìkan kọ̀ gbọ́dọ̀ wà láàkàn bọ̀ odò. bẹ́ẹ̀ tó kí mi mọ̀ sọ lónìí pé ẹni gbèsè ayé làáfíà lẹ̀ ń gbé ń bẹ̀ kò sí àlàáfíà kankan láàrin mùsùlùmí àti oníṣẹ̀ṣe nípínlẹ̀ Kwara pọ́ìntì mẹ́tò nìyẹn. nígbà tí ìyẹn tún wá lọ tán wọ́n tún wá lọ bá bàbá Àkínú Ọ̀rúnmìlà yìí wọ́n tún lọ kóun náà mọ́lé lálẹ́ àwọn tẹ́ ìpẹ̀lẹ́ lálàáfíà nù wọ́n tún lọ ká bàbá Àkínú Ọ̀rúnmìlà wọ́n tún lọ ká àwọn náà mọ́lé lálẹ́ táìpọ́ lọ ló yọ wọ́n nílùú alálàáfíà mo fi wọn sọ pé ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ níjọ́sí nígbà tá lọ sífẹ̀ ṣé wàá sí sùúrù ẹ̀ ló ṣe mọ́ ṣẹlẹ̀ yìí tẹ́ wá sórí ìta gbangba wípé gbàlejò kámúdomi àlàáfíà Kwara dúró ẹ sọ fún gbọmọ Yorùbá pé tó wá pé bẹ́ẹ̀ lórí tòótọ́ ṣe bí ọ̀rọ̀ tá a sọ lábẹ́nu ni àwọn fúnra wa lámọ̀ pé ẹ̀yin tẹ́ bá fẹ́ sí Kwara ẹ ṣe tẹ́ bá sọ pé gbàlejò wa à ní wá ṣùgbọ́n láti wá mọ sọ́n gbangba ìyún tí túmọ̀ sí pé bílẹ̀ mi ò sì gbọ́ Yorùbá bí Ìbàdàn mo gbọ́ ó ti túmọ̀ sí pé ẹ̀yin náà ti consider wa pé ẹkú wa fẹ́ dá wà láàlẹ́ ni àwọn babaláwo ń jàgídíjàgé kú níwá àwọn àwòṣẹ̀ṣẹ̀ ń jàgídíjàgé kú níwá. ìtẹ́yìn náà consider nìyẹn tí ẹ bá ń sọ̀rọ̀ mọ́ ẹran tí ẹ tó mọ̀ gbọ́ mo fẹ́ mi ń búra yìnyín ní lọ́kàn pé bí mo fẹ́ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ bú o but mo kàn fẹ́ gbogbo àwọn tó wọ̀ káàkiri àgbáláyé kó máa rí bí ẹni pé torí ẹlòmíràn mọ̀ pé ntí bọ́kùnrin fi sọ̀rọ̀ ayẹ́ pé wà láwọn fẹ́ lọ fà tó kú tòótọ́ ntí kìnnìún mi náà fi sọ̀rọ̀ ayẹ́ pé àwọn oníṣẹ̀ṣe oníjẹ̀gbọ̀n ni wọ́n ní tòótọ́ ayẹ́ pé wọ́n fẹ́ lọ dá wà lálẹ́ ní tòótọ́ òótọ́ ni wọ́n ti bá wọn gbé tipẹ́tipẹ́ náà ẹ̀pẹ́ táwọn yóò mọ̀ sọ nìyẹn pé òótọ́ ni wọ́n ti bá wọn gbé tipẹ́tipẹ́ náà tíjọ́ rẹ̀ sẹ́ láàrin wọn ayẹ́ pé àwọn ti fẹ́ lọ dá wà lálẹ́ nílẹ̀ ní tòótọ́ mo fi mú instance àwọn ìjà tó ti ṣẹlẹ̀ láàrin àwọn àáfà àtàwọn ọlọ́sùn àwọn bá rí bá fà àtàwọn òṣìṣẹ́ mo fi mú instance àwọn tó jà tó ti ṣẹlẹ̀ wá still nǹkan bá wọn ṣẹlẹ̀ nínú ìlú tó fi ìlú sì fi sọ pé ìwọ lè ṣe ẹ̀sìn tiẹ̀ kí wọ́n ló ṣe ẹ̀sìn tiẹ̀ tẹ́ ẹ bá lè wá sí Ọ̀ṣun tẹ́yìn àfa lè ń kírun bẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe ṣọ́ọ̀ṣì bẹ̀ táwọn ọlọ́sùn bá yín jà tẹ́ ẹ wá bá dàn tẹ́ ẹ wá dé tẹ́ ẹ kọ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ lé lóòlù tẹ́ ẹ kọ́ mọ́ṣáláṣí bẹ̀ tẹ́yìn kò bá yín jà kò yẹ kọ́ lọ́sùn lè fẹ́ ṣe nǹkan tí ò bá ti bá yín jà kẹ́yìn wá ní mọ̀ sí nǹkan tí equality everybody wá ní la fi ṣe bó dáǹṣe yìí ẹ wá sọ pé àlàáfíà wà nínú ìlú àlàáfíà ń jọba bóòlù yóò sì wá fẹ́ akíyàn ní ìlú bí ìgbà tí fẹ́ agbáyàn lójúmọ́ ní ìlú ni ṣé bí ìgbà tí àwọn afẹ́ adàlúrú nìyẹn ṣé pé ẹ wá fẹ́ sọdún nìsín ẹ wá gbà wà lálejò ó ti wá di pé ẹ wá dàlúrú ni mo rántí Èjìgbò máa gbọ́n níbẹ̀ yẹn tí wọ́n bá fẹ́ ṣe iléyá ní Èjìgbò láti Ivory Coast èèyàn tó mọ́ wọlé láti Ivory Coast ó máa lé ní over 20,000 people tó mọ́ wọlé láti Ivory Coast wá aṣọdún ní Èjìgbò tí wọ́n travel wá from the outside wá ṣe iléyá lÉjìgbò wọ́n máa lé ní 20,000 people ọkọ̀ ó sábà wọlé ní tí wọ́n fẹ́ ṣe iléyá lÉjìgbò kí àwọn alẹ́jìgbò sọ pé ẹ jọ̀ọ́ o àfẹ́kẹ́lẹ́ kó wá bá ṣe iléyá mọ́ o iléyá ẹ fẹ́ máa jà ní ẹ tẹ́ bá ṣe iléyá lÉjìgbò ẹ wá ń jà ní o
àbí ẹ wo báwọn yẹn ṣe wá máa ṣe December Christmas láti outside tí wọ́n wá sí Christmas láti outside táwọn kìsìtẹ́nì náà sọ pé irọ́ o àfẹ́kẹ́ nìyẹn pé wá Nàìjíríà o àfẹ́kẹ́ àkẹ́kẹ́ Lagos àfẹ́kẹ́ wá ṣe ọdún bẹ̀ torí pé ẹ̀kẹ́ wàá dàrú ni ǹjẹ́ ọdún yẹn ǹjẹ́ wọ́n fi ń jà tẹ́lẹ̀ ni ǹjẹ́ ti fi jà rí. so èyí tí mo wá sọ nìyẹn pé ẹ mọ̀ra àwọn oníṣẹ́ ṣe bí oní wàhálà kó mọ̀ jẹ́ pé ó ń ṣẹ̀ṣẹ̀ gba ní oṣù àwọn ọmọ sọ pé ó ń wàhálà ni wá. kéèké bàbá akùnrin náà ń ra ìké pé ẹrù ló ń bà bí ó ṣe pé àwọn ọlọ́pàá nǹkan fẹ́ kó sọ nìyẹn níta àwọn ọlọ́pàá fẹ́ kí ìsìn náà mi ló sọ ní kùnú ìlọrin ló ń la sọ ṣùgbọ́n tó bá wá tí ó bá fẹ́ rí bẹ́ẹ̀ náà ṣẹ̀ àwọn oúnṣẹ̀ṣe tẹ́rí pé ó wà involve ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn àgbààgbà ti dé lórí ẹ̀. láfikún ẹni dààmú kí n tó lọ ìyá ọlọ́sùn àti babaláwo kan wà ní detention lórí ọ̀rọ̀ wípé bàbá yìí a ṣèké báyìí fún ọ kàn jáde kó o búra wípé nǹkan báyìí báyìí kò rí bẹ́ẹ̀ wọ́n sáwọn méjì mọ́ gbàgà bàbá kí nà mí rà àlàáfíà lẹ́nu babaláwo wà lẹ́wọ̀n nílùú babaláwo wà gbàgà nílùú tó ti fi àlàáfíà gbé àwọn ṣe ń sapá àwọn sáré oníyẹ lọ́yà tá a ti gbà tó ti dúró tá a sì ṣe yẹn lọ́wọ́. àbòsí tí àwọn àáfàá ń ṣe nílùú tó ń fa àlàáfíà bára wọn gbé oníṣẹ̀ṣe. àwọn lè sọ̀rọ̀ sáwa tá a bá ti sọ tiwa padà àti àwọn ló kọjẹ́. ààrẹ jẹ́ òlẹ́gbẹ́ pé babaláwo lọ fi ọlọ́pàá gbà fáàdì ṣe ká sọ̀rọ̀ sáwa síwájú sí bí tí wọ́n sí babaláwo sọ tiẹ̀ padà ní. àwọn sọ̀rọ̀ sí wọn ìgbà táwọn ó react wọ́n sá ti yẹ Ọ̀ṣun àti babaláwo wọ́n sá wọn mọ́lé àlàáfíà lè gbé lóyún tòótọ́. Kwara State of harmony yẹn pọ̀ àlàáfíà ni.